ipò ààrẹ ní 2027 Atiku lòun ò ní juwọ́ sílẹ̀ fẹ́nìkan o. ní bí nǹkan ṣe ń lọ yìí, àfàìmọ̀ kó má jẹ́ pé gbogbo ìlàkàkà Peter Obi, Rotimi Amaechi àti àwọn míì bẹ́ẹ̀ nínú ẹgbẹ́ ADC Atiku Abubakar ni yóò jẹ́ kó já sásán o. ìdí ni pé Shehu Sani ló sọ̀rọ̀ kan. Shehu Sani, aṣòfin láti ìpínlẹ̀ Kaduna, ẹni tó mọ ti fún tẹ̀dọ̀ òṣèlú àdúgbò wọn. ọkùnrin náà ní bí ọ̀rọ̀ bá di ti ìbò abẹ́lé, tó bá jẹ́ ìbò abẹ́lé ni wọn yóò dì láti mú ẹni tí yóò du ipò ààrẹ lórúkọ ẹgbẹ́ wọn, yóò ṣòro fún ẹnikẹ́ni láti borí Àtíkù o. torí bí egúngún bá pégbá, ológbòjò ni yóò borí wọn. àti pé bó bá di kànràn kí ọmọdé ọdẹ pẹran nígbẹ́ ọdẹ, àwọn àgbà tí wọ́n ti ń pẹran tẹ́lẹ̀ náà ni yóò máa pa àpáyíká o. Shehu Sani ní àpàdé àlùdé òṣèlú irú ìyẹn bó bá di kádìbò abẹ́lé bẹ́ẹ̀ nínú ẹgbẹ́ kan, kò sí ẹnìkan tó wà nínú ADC tó mọ kínní náà bíi Àtíkù. bí ẹnikẹ́ni bá sì ní òun yóò bá a forí gbárí nínú gbogbo àwọn ọmọdé tí wọ́n jọ kó ara wọn jọ yìí, bí ìgbà pé wọ́n kàn fẹ́ fi àkókò ara wọn ṣòfò lásán ni. ọ̀rọ̀ tó wúwo gan lọ̀rọ̀ náà. ìdí ni pé gbogbo èèyàn ló ti mọ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀. ohun tí wọ́n sì ṣe ń sọ pé Àtíkù kò ní í dupò ààrẹ mọ́ nìyẹn, pé yóò fi ẹ̀yìn sílẹ̀ fáwọn ọmọ kéékèèké, àgàgà àwọn tí kò tó láti jẹ́ kí wọ́n du ipò ààrẹ. àmọ́ láàrin ọ̀sẹ̀ kan síra wọn, ó di ẹ̀kejì báyìí tí Àtíkù ti jẹ́ kó jáde láti ẹnu ẹ̀ pé òun yóò dupò ààrẹ o. èyí ni pé wọn yóò dìbò abẹ́lé nínú ADC. ó sì dájú pé Àtíkù ni yóò borí nínú ìbò náà. ẹni tí yóò wá ní kó má du ipò ààrẹ lápapọ̀ tó bá wọlé, ìyẹn ni ò sí o. bẹ́ẹ̀ ni gbogbo àwọn tí wọ́n fẹ́ du ipò ààrẹ nínú ẹgbẹ́ náà ni yóò ti ṣàdéhùn pé ẹni tó bá wọlé ni àwọn tó kù yóò tẹ̀lé. nígbà tí wọ́n bá sì dìbò náà tán, tó bá jẹ́ Àtíkù ló tún wọlé, àwọn bíi Peter Obi, Amaechi àtàwọn míì tí wọ́n bá jọ du ipò náà kò ní lè lọ síbì kan mọ́. Àtíkù yóò ti mú wọn lọ́wọ́ so mọ́gi. ó sì dàbí pé ohun tí Peter Obi ti rí tipẹ́tipẹ́ rèé tí kò fi fẹ́ kó wọ inú ẹgbẹ́ ADC tọkàntara. ní ọ̀sẹ̀ tó kọjá ni ìròyìn kan ti kọ́kọ́ jáde. àwọn náà ni wọ́n sì gbé ìròyìn náà jáde tí wọ́n fi dán ilẹ̀ wò, tí wọ́n ní Àtíkù ní òun kò láìkí ọ̀rọ̀ tí àwọn kan ń sọ nílẹ̀ Yorùbá pé tí òun bá wọlé gẹ́gẹ́ bí ààrẹ ní 2027 òun máa fìyà jẹ àwọn Yorùbá ni. ìròyìn náà ní Àtíkù sọ pé kí lòun fẹ́ fi ìyà jẹ àwọn Yorùbá sí nígbà tí òun náà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó jẹ́ Yorùbá ni wọ́n, torí ìyáálé òun ìyẹn àǹtí Títí Abubakar ọmọ Yorùbá láti Iléṣà ni. ó ní kí gbogbo Yorùbá fọkàn balẹ̀ pé tí òun bá wọlé bí ààrẹ wọn ní 2027 òun yóò ṣe wọn dáadáa. nígbà tọ́rọ̀ náà jáde tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí kọ ha ha ha, Àtíkù ní kí wọ́n tún gbé ìwé míì jáde fún un, wọ́n sì ṣe bẹ́ẹ̀. ohun tó wà nínú ìwé tó jáde lẹ́ẹ̀kejì yìí yàtọ̀ sí tàkọ́kọ́. Àtíkù ní àwọn ọ̀tá òun ló gbé ìwé náà jáde, pé Tinubu àti àwọn èèyàn ẹ̀ ni wọ́n kàn fẹ́ fi ba òun lórúkọ jẹ́ ni. ṣùgbọ́n pẹ̀lú gbogbo àlàyé tí wọ́n ṣe sínú ìwé yìí, wọ́n ò sọ pé Àtíkù ò ní du ipò ààrẹ o. wọ́n kàn ní wọ́n fẹ́ ba orúkọ Àtíkù jẹ́ for nothing ni. ìtumọ̀ ọ̀rọ̀ náà kò sì yé ẹnikẹ́ni. nígbà tí ọ̀rọ̀ náà yóò wá fọ́ lójú tí yóò sì fojú hàn pé Àtíkù gan ló ń ṣe ojú méjì bí ọ̀bẹ, àwọn oníròyìn BBC lédè Haúsá bá Àtíkù sọ̀rọ̀. wọ́n béèrè ohun tí yóò ṣẹlẹ̀ bí wọ́n bá dìbò abẹ́lé nínú ẹgbẹ́ wọn ADC. ńlá Àtíkù bá sọ fún wọn pé òun yóò ṣàtìlẹ́yìn fọ́mọ kékeré tó bá wọlé ìbò. níbẹ̀ ni àwọn oníròyìn ti gbé yìí. wọ́n ní Àtíkù sọ pé òun lè fi ààyè sílẹ̀ fáwọn ọmọdé tí kò tó òun nínú ADC láti di ipò ààrẹ. àwọn yìí ní Àtíkù ti gbà báyìí pé àwọn ọ̀dọ́ ni yóò ṣe olórí Nàìjíríà ní 2027, torí ó ti ní òun yóò fi ààyè sílẹ̀ fún àwọn tí kò tó òun láti dipò náà, òun yóò sì ṣe àtìlẹ́yìn fún wọn. bó bá jẹ́ ohun tí Àtíkù sọ fáwọn oníròyìn yìí rèé tí gbogbo ayé sì ń gbé kiri, àjẹ́ pé ohun tó ń sọ ni pé òun kò ní du ipò ààrẹ ní 2027 nìyẹn. ohun tí àwọn èèyàn Peter Obi sì ṣe ń jó rèé pé ọ̀nà ti ṣí kí Obi máa lọ sòòsé láì ní sí ìdádúró kankan mọ́ nìyẹn.
nígbà tí Àtíkù bá ti lóhùn ò ṣe. àmọ́ bí ọ̀rọ̀ náà ti ń lọ nígboro ní Àtíkù bẹ jáde ó ní òun ò sọ bẹ́ẹ̀ yẹn fún ẹnikẹ́ni o, àti pé ohun tí àwọn oníròyìn náà ń gbé jáde yẹn kì í ṣe ọ̀rọ̀ tí òun sọ nìyẹn. òun kò sì bá ẹnikẹ́ni sọ pé òun fẹ́ fi ààyè sílẹ̀ fún ọ̀dọ́ kankan tàbí ẹni tí kò tó òun kankan láti du ipò ààrẹ. ó ní ohun tí òun wí ni pé tí àwọn bá dìbò abẹ́lé nínú ADC tó bá jẹ́ pé ọ̀dọ́ kan tí kò tó òun ló wọlé, òun yóò ṣe àtìlẹ́yìn fún un. òun kò sọ pé òun kò ní du ipò pẹ̀lú wọn o. èyí ni pé nínú ẹgbẹ́ ADC Àtíkù yóò díje pẹ̀lú àwọn tó kù láti mọ ẹni tí tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ náà yóò bọ́ mọ́ lọ́wọ́, ìyẹn ẹni tí yóò du ipò ààrẹ lórúkọ ẹgbẹ́ wọn. a jẹ́ pé nígbà tí àsìkò bá tó, Àtíkù, Peter Obi, Rotimi Amechi, Aminu Tambuwa àti àwọn míì tí wọ́n bá tún yọjú ni wọn yóò jọ du ipò náà. ní báyìí o, gbangba ti wá dẹkùn, kedere ti bẹ̀ wò. ọ̀rọ̀ pé bóyá Àtíkù kò ní du ipò ààrẹ ní 2027 kò wáyé mọ́. Àtíkù ti ní òun kò ní sọwọ́ sílẹ̀ fẹ́nìkan o, no surrender. bó tiẹ̀ jẹ́ pé àwọn kan ń sọ pé kí ni Àtíkù tún wà, pé kí ọdún tó ń bọ̀ tó ń lérí èyí tó pé bí òun tún fẹ́ẹ́ díje nínú ADC yìí, ọdún náà ni yóò pé ọmọ 80 ọdún o, 80 years. nígbà tí wọn yóò bá sì fi dìbò tí yóò bẹ̀rẹ̀ ìjọba rẹ̀ tó bá jẹ́ wọlé lóòótọ́, yóò jẹ́ ọmọ ọdún 81, 81 years. àmọ́ ìyẹn ò jọ pé ó dá Àtíkù dúró tàbí ó ronú ẹ̀ lẹ́ẹ̀mejì. gbogbo ohun tó ní ló fẹ́ ná lórí ADC yìí láti rí i pé kò sẹ́lòmíì tó bá òun du ipò náà. òun gan-an ni kinní ọ̀hún yóò já mọ́ lọ́wọ́. ohun tí àwọn èèyàn kò wá mọ̀ báyìí ni pé kó má jẹ́ ohun tí yóò da ẹgbẹ́ ADC rú rèé o, torí Àtíkù kò fi bò mọ́ báyìí pé òun fẹ́ du ipò ààrẹ. bẹ́ẹ̀ ọ̀pọ̀ àwọn olóṣèlú ńláńlá tí wọ́n wà níbẹ̀ ìyẹn nínú ADC wọn ò bá ohun méjì wá síbẹ̀ o, àwọn náà fẹ́ du ipò ààrẹ ni. àṣepé nínú ẹgbẹ́ ADC yìí àwọn ajá ńláńlá bíi 6 ni yóò du eegun ẹran kan o. àfàìmọ̀ kí wọ́n má ti fi eyín sọ ara wọn di aláàbò ara, tí eegun ẹran náà yóò sì wà nílẹ̀ lásán tí ò ní já mọ́ ẹnì kankan lọ́wọ́ nínú wọn. bí nǹkan bá sì ti rí bẹ́ẹ̀, ológbò tí yóò pàkèrè inú odò tójú ti mú rẹ̀ kò ní ṣàìwọ́mi lọ o. Ọláyíwọlá Alága ló yẹ ọ̀rọ̀ àwọn ADC àti ìròyìn Àtíkù tó ń jáde léraléra yìí wò fún Bùlú Àgbáyé fún àṣà àti ṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. ẹ kú dédé àkókò yìí o.